11 is mọ̀kànlá, mọ̀kànlá, mọ̀kànlá. So let's start from the beginning. Ìkan, méjì, mẹ́ta, mẹ́rin, márùn, mẹ́fà, méje, mẹ́jọ, mẹ́sàn, mẹ́wàá, mọ̀kànlá, mọ̀kànlá, 11. Number 12, Mejila, Mejila, Mejila. Láti bẹ̀rẹ̀ o, ìkan, méjì, mẹ́ta, mẹ́rin, márùn, mẹ́fà, méje, mẹ́jọ, mẹ́sàn, mẹ́wàá, mọ́kànlá, méjìlá, méjìlá. That's 12. Number 13, mẹ́tàlá, mẹ́tàlá, mẹ́tàlá. Number 13, mẹ́tàlá. Láti bẹ̀rẹ̀ o, ìkan, méjì, mẹ́ta, mẹ́rin, márùn, mẹ́fà, méje, mẹ́jọ, mẹ́sàn, mẹ́wàá, mọ́kànlá, méjìlá, mẹ́tàlá. Number 14, mẹ́rìnlá, mẹ́rìnlá, mẹ́rìnlá. That's number 14. Láti bẹ̀rẹ̀ o, ìkan, méjì, mẹ́ta, mẹ́rin, márùn, mẹ́fà, méje, mẹ́jọ, mẹ́sàn, mẹ́wàá, mọ́kànlá, méjìlá, mẹ́tàlá, mẹ́rìnlá. That's number 14. Mẹ́rìnlá, number 14. Number 15, mẹ́ẹ̀ẹ́dógún, mẹ́ẹ̀ẹ́dógún, mẹ́ẹ̀ẹ́dógún. So láti bẹ̀rẹ̀ o, ìkan, méjì, mẹ́ta, mẹ́rin, márùn, mẹ́fà, méje, mẹ́jọ, mẹ́sàn, mẹ́wàá, mọ́kànlá, méjìlá, mẹ́tàlá, mẹ́rìnlá, mẹ́ẹ̀ẹ́dógún, mẹ́ẹ̀ẹ́dógún. Láti bẹ̀rẹ̀ o, ìkan, méjì, mẹ́ta, mẹ́rin, márùn, mẹ́fà, méje, mẹ́jọ, mẹ́sàn, mẹ́wàá. 11 is mọ́kànlá, 12 is méjìlá, 13 is mẹ́tàlá, 14 is mẹ́rìnlá, 15 is mẹ́ẹ̀ẹ́dógún, mẹ́ẹ̀ẹ́dógún. Ẹ pàtẹ́wọ́ fúnra yín èèyàn ọmọ dáadáa o. Now go to the next number. Number 16, mẹ́rìndínlógún, mẹ́rìndínlógún, mẹ́rìndínlógún. That's number 16. Mẹ́rìndínlógún. Láti bẹ̀rẹ̀, ìkan, méjì, mẹ́ta, mẹ́rin, márùn, mẹ́fà, méje, mẹ́jọ, mẹ́sàn, mẹ́wàá, mọ́kànlá, méjìlá, mẹ́tàlá, mẹ́rìnlá, márùndínlógún, mẹ́rìndínlógún. Ẹ pàtẹ́wọ́ fúnra yín o. Ẹ jẹ́ ká tún bẹ̀rẹ̀ o. Ìkan, méjì, mẹ́ta, mẹ́rin, márùn, mẹ́fà, méje, mẹ́jọ, mẹ́sàn, mẹ́wàá, mọ́kànlá, méjìlá, mẹ́tàlá, mẹ́rìnlá, márùndínlógún, mẹ́rìndínlógún, márùndínlógún, mẹ́rìndínlógún, 16. 17, mẹ́tàdínlógún, mẹ́tàdínlógún, mẹ́tàdínlógún. So let's start from the beginning. Ìkan, méjì, mẹ́ta, mẹ́rin, márùn, mẹ́fà, méje, mẹ́jọ, mẹ́sàn, mẹ́wàá, mọ́kànlá, méjìlá, mẹ́tàlá, mẹ́rìnlá, márùndínlógún, márùndínlógún, mẹ́rìndínlógún, mẹ́tàdínlógún, 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 méjìdínlógún, 18, méjìdínlógún, 18. Ó yá, jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ o. Ìkan, méjì, mẹ́ta, mẹ́rin, márùn, mẹ́fà, méje, mẹ́jọ, mẹ́sàn, mẹ́wàá, mọ́kànlá, méjìlá, mẹ́tàlá, mẹ́rìnlá, mẹ́ẹ̀ẹ́dógún, márùndínlógún, mẹ́rìndínlógún, mẹ́tàdínlógún, méjìdínlógún. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ o. Ìkan, méjì, mẹ́ta, mẹ́rin, márùn, mẹ́fà, méje, mẹ́jọ, mẹ́sàn, mẹ́wàá,
mọ́kànlá, méjìlá, mẹ́tàlá, mẹ́rìnlá, mẹ́ẹ̀ẹ́dógún, mẹ́rìndínlógún, mẹ́tàdínlógún, méjìdínlógún, 18, méjìdínlógún. Number 19 is mọ́kàndínlógún, mọ́kàndínlógún, mọ́kàndínlógún. Láti bẹ̀rẹ̀ o, ìkan, méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún, mẹ́fà, méje, mẹ́jọ, mẹ́sàn-án, mẹ́wàá, mọ́kànlá, méjìlá, mẹ́tàlá, mẹ́rìnlá, mẹ́ẹ̀ẹ́dógún, mẹ́rìndínlógún, mẹ́tàdínlógún, méjìdínlógún, mọ́kàndínlógún. Ẹ kú iṣẹ́ o. Then number 20 is ogún, ogún, ogún. Láti bẹ̀rẹ̀ o, ìkan, méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún, mẹ́fà, méje, mẹ́jọ, mẹ́sàn-án, mẹ́wàá, mọ́kànlá, méjìlá, mẹ́tàlá, mẹ́rìnlá, mẹ́ẹ̀ẹ́dógún, mẹ́rìndínlógún, mẹ́tàdínlógún, méjìdínlógún, mọ́kàndínlógún, ogún. That's 20. We have come to the end of this class. Please leave your comments and don't forget to subscribe to this channel by clicking the subscribe button on the channel below. Thank you very much and see you at the next class. Ẹ ṣé gan o, ó dàbọ̀ o.